ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wá yes èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show èmi ò lè ṣe kí n má wo Bisi Ologe Show ó ti gbádùn jù o Bisi Ologe Show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bisi Ologe Show iyọ̀ ni. mo kọ́kọ́ fẹ́ kí Adébáyọ̀ chairman olóríire ní sọ̀lọ̀ pé wọ́n kú oríire tèmi mo fi àsìkò yìí kí Olúọmọ tí gbogbo sọ̀lọ̀ Alhaji Musiliu Ayinde Akínsọ̀yà Olúọmọ gbogbo Èkó wọ́n ti endorse ẹ̀ mo fi àsìkò yìí kí gbogbo CGI kẹ́ bọ́ sí ọ̀dọ̀ mi báyìí kíákíá. Ó ti rí ìkànnì àwọn ọmọdé ẹ̀. Ọ̀dọ̀ tó ń gbé nìyẹn. Dígè. Ọlọ́run ti rí. Ewé orí ìdìlájà. 100. Ewé orí ìdìlájà o. 100%. Ẹni àbáṣà o. Ẹni àbáṣà kò forí jìwà ewé orí ìdìlájà. Of the greatest is Solo. Of the conscious is Solo. Greatest Nigerian youth. Àwọn òbí ọ̀rọ̀ tó wà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀tà. Wọ́n bá kéèkó ńlẹ̀. Wọ́n lọ kó owó ní kọ́lọ̀. Wọ́n sọ ọmọ ní bùlú bàná bòlóbòló. A máa dìbò. A máa wọlé. Ìjà àlágbẹ̀ ló máa ṣèdájọ́ yẹn. La máa fi tẹ̀. Ẹni yàwó ẹ̀ ní Sẹ́mbà. Inshallah. Ẹni kú January. Inshallah. Ọmọ kẹta ọ̀sán tí wà lóòrùn. Greatest gbogbo. Greatest gbogbo. Greatest aṣíwájú. Greatest sọ́wọ́rú. No personal. Ẹ ṣe. Ẹgbẹ́ sọ̀dọ̀ ẹgbẹ́ kò fẹ́ àwọn òní kò fẹ́ sí ilé wọlé lẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ wọlé àwọn ìdìbò àwọn wọlé. Thank you very much. Ẹ̀kọ́ sísàlẹ̀. Ẹ̀kọ́ àdúró tì látàná. Orúkọ tèmi ni Honorable Bisi Ologe Ìyá Àbẹ̀jọ Fisọ́lá SCDA. Gbogbo ẹ̀yin ọjà. Ẹ̀yin ọjà kan náà tó màdúgbò ẹ̀jẹ̀ ìrànwọ́ yín lókè. Ṣé máa dìbò? Ṣé ti wọlé? Àfàkọ́kọ́ yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa. Comrade Alhaji Monsuru Agbábí Àkàfẹ́ ní. Ẹ bá wa ṣe tírípọ̀sà fún wọn. Lábẹ́ bẹ́ẹ̀, màmá wa abiyamọ tòótọ́, ìyá dáadáa tó ti jọ́rẹ̀ wa látọjọ́ ti pẹ́, tó ń wà nínú yàrá tó ń sọ fún Barrister Délé Ẹjọ́mọlé, tó jẹ́ GSC member, former state chairman of the party, pé báyìí ní ká ṣe kó lè dá ọkùnrin lára. Madam Saka. Wọ́n wà láàrin wọn. Ìyá Musiliu Ayinde Akínsọ̀yà. Madam Saka. Ẹjọ́mọlé ìyàwó bàbá pàtì. Ẹgbẹ́ wa kí wọn káàbọ̀ ẹ bá mi sọ pé káàbọ̀ mọ́ mi o. Ṣáàtì ẹni ògbó wúyí dáadáa bá kí màmá Ẹjọ́mọlé pé káàbọ̀ mọ́ mi o. Ẹ bá wa kí Comrade Ọpẹ́ Ifápọ̀ wà láàrin wa láti ìlú Àbújá. Torí tiwa náà ṣe wá kọ̀yẹ́ kọ́ tí ì dẹ́kọ̀. Ẹ tún bá wa ṣe gbọ̀sà fún Comrade Káyọ̀ Ọpẹ́ Ọfẹ́ ìpánlẹ̀ mẹ́ta. Màmá wa fẹ́ bá wa sọ̀rọ̀ ní ṣókí. APC Ìfàlọ̀ ó jáde ó mọ̀ pé Ìfàlọ̀ máa ń dúró gidigidi ni kò yẹ rí kò yẹ rí jẹ́ náà. Ẹ̀kọ́ máa sì, ọwọ́ máa sì, á máa
A máa dìbò. Ọlọ́run fún wa lókun àtagbára. A máa dìbò yẹn nírọ̀rùn. A nífẹ̀ẹ́ ní kọ́kọ́ ṣàwátì. APC! APC! Murphy Afolabi. Murphy Afolabi. Murphy Afolabi. Yorùbá ẹjẹ́ múlẹ̀ kọ́lé kálówó lọ́wọ́ o ẹjẹ́ mọ́lẹ́dẹ̀ kọ̀lẹ̀dẹ̀ kálẹ̀ bá lọ́rọ̀ ẹjẹ́ kámúlù pẹ̀lú kálẹ̀ bá kọ́lẹ̀dẹ̀ fúnra wa abẹ́jẹ́ lórí lúkú o abẹ́jẹ́ lórí ìtọ̀kọ̀ ìtọ̀kọ̀ akẹ́ni pẹ́tò rí ilé bàbá wa ti pẹ́yẹ ẹ́ẹ́dùsì. Aṣẹ́wó tó rẹ̀ mẹ́ka. Aṣẹ́wó tó tún wá sọ̀nà. Kó má lọ bá tá a ti ṣe jẹ́ ẹ dẹ̀ rí dájú pé orúkọ yín hàn nínú machine bíbáàsì yẹn o ẹ ó sì má kí ọwọ́ yín ká má lọ sọ bònú ẹ má jẹ́ ká dò bònú o aṣẹ́wó ló ń kí yín o ẹ máa dìbò a máa wọlé Òkèlè. DJ gan APC ìsọlọ ọ̀gá ògbó àti lọ local government káàkiri eléyìí tó yà mí lẹ́nu àmọ́ ìsọlọ náà pè bí ẹjọ́ torí Ọlọ́run àṣà kan máa ń máa wà yọǹgì lára wọn ní àdìbò wọn ti mọ ẹni tó máa wọlé ẹ̀tọ́ tẹ̀ yìí ò rí bẹ́ẹ̀ o ìbò gangan níjà wá o ẹ jẹ́ ká tẹ̀sí ẹgbẹ́ onígbàálẹ̀ bó ṣe jẹ́ nìyẹn gbogbo wa náà là ń sọ pé ẹni pé fún ẹni pé ó ti yé gbogbo wa tó bá di next week Saturday ẹgbẹ́ ká dìbò àmọ́ wọ́n ní ká má bá wọn jà ẹ má jà wọ́n fẹ́ da gbogbo ẹ̀rú ni Ọlọ́run ò ní fún wọn ṣe ìbò ni ẹ jí àdì ọmọ Yorùbá ronú o ẹ̀bá képo lẹ̀ àbá márùn náírà gbà ẹgbà old money ẹgbà old money a máa dìbò a máa wọlé. Thank you. Bàbá fọ́kòkò. Bàbá. Bàbá fọ́kòkò. Bàbá. APC. Ẹni àti náà fi lọ́wọ́ kí ló fẹ́ jẹ́ gàmọ́. Bàbá mi tó wò mí yẹn, àdìbò APC. Bàbá mi tó wò mí yẹn, àdìbò. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.